ìgbà kan rí ní Bethlehem, bẹ́ẹ̀ ni ìwé mímọ́ wí. Àbí Kristi ọmọ Mary lọ́jọ́ Kérésìmesì. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, àjogúnyé ayérayé torí Kérésìmesì. Àwọn olùṣọ́ àgùntàn wọ́n rí ìràwọ̀ náà. Látọ̀nà jíjìn rere wọ́n gbọ́ orin dídùn. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, àjogúnyé ayérayé torí Kérésìmesì. Maria àti Joseph dé Bethlehem lóru. Kò sáyé láti wọ̀ sí, gbogbo ilé ti kún. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, àjogúnyé ayérayé torí Kérésìmesì. Wọ́n rí ibùgbé kékeré tí kò gbáyé púpọ̀. Nínú ibùjẹ ẹran àbí Jésù Kristi. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, àjogúnyé ayérayé torí Kérésìmesì. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, àjogúnyé ayérayé torí Kérésìmesì. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, Àjogúnyé ayérayé torí Kérésìmesì. Àwọn áńgẹ́lì kọrin pé àbí ọba lónìí, àjogúnyé